Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tẹ̀bí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run adúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà ó. Àdúpẹ́ tí ẹ mú wa wà láyé mú wa wà láyé tó dára. Àdúpẹ́ nítorí tí ẹ pa wá mọ́ àwọn alààyè ọkàn lénìí. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Àdúpẹ́ nítorí pé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa ní ìní ọjọ́ ẹtì náà ẹ̀yin Olúwa yóò mú kúrò, tí ẹ̀yin Olúwa yóò mú wa kí a jẹ́ aṣẹ́gun. Àti pé ojúṣe ẹ̀mí mímọ́ nínú ayé wa nínú gbogbo ìlàkọjá wa ni ẹ̀yin Olúwa yóò fi yé wa ní òní. Àdúpẹ́ Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín tó ti àgbàdúrà ní Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ ẹtì ọjọ́ 14 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ojúṣe ẹ̀mí mímọ́ apá kìíní. Ojúṣe ẹ̀mí mímọ́ apá kìíní. Àkọ́sórí wa ní ọ̀nà mú nínú ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá. Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlá tí ó kà báyìí pé ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín ní ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tó bá ń gbọ́ òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ wá fún yín. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù bákan náà orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkeje dé ìkẹrìnlá tí ó kà báyìí pé ṣùgbọ́n òtítọ́ ni èmi sọ fún yín o, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ, nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá o, ṣùgbọ́n bí mo bá lọ, èmi yóò rán an sí yín. Nígbà tí ó bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́, ní ti òdodo nítorí èmi ń lọ sọ́dọ̀ Baba, ẹ̀yin kò sì rí mi mọ́, ẹ̀yin kì yóò sì rí mi mọ́. Ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí o. Mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nítorí tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé, yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo, nítorí kì yóò sọ ti ara rẹ̀, ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ, yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín o. Òun yóò máa yìn mí lógo nítorí yóò gbà nínú ti ẹ̀mí, yóò sì máa sọ fún yín. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì ọjọ́ 14 oṣù keje. Fún ọjọ́ mẹ́ta sí òní a ó máa gbé ojúṣe ẹ̀mí mímọ́ nínú ayé onígbàgbọ́ wò. Lónìí a ó gbé yẹ̀wò ojúṣe ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí sí Jésù Kristi olùràpadà wa. Ojúṣe pàtàkì ẹ̀mí mímọ́ ni òye ẹ̀ṣẹ̀ bí a ṣe rí nínú ẹsẹ̀ bíbélì wa ti òní. Díẹ̀ nínú rẹ̀ wípé nígbà tí ó bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ìwé Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ ènìyàn yàn láti kàn jẹ́ olùwòran tí wọ́n kàn ń wo iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe. Ó ń ṣe ohun tí òun nìkan lè ṣe, ṣùgbọ́n tí wọn kò ní ìpín nínú rẹ̀. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń fi àyè gba ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti mú wọn ronúpìwàdà, èyí tí ń ṣe ojúṣe rẹ̀ gangan, nítorí wọ́n kọ̀ láti kábàámọ̀ fún ẹ̀ṣẹ̀ wọn. Nígbà tí àwọn èèyàn kan bá kọ̀ láti gbà pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n fi àìní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run hàn, èyí tó wípé gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ o. Wọ́n á pè é ní oríṣiríṣi orúkọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń pọ́n ẹ̀ṣẹ̀, wọ́n á sì pè ẹ̀ṣẹ̀ ní oríṣiríṣi orúkọ tí ó dára. Ìdí nìyí tí Bíbélì fi gbà wá níyànjú láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ara wa kí a lè gba ìwòsàn. Ìwé Jákọ́bù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ohun àkọ́kọ́ tí Jésù máa yanjú nínú ayé ẹni tí ó bá fẹ́ wòsàn ni ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Máàkù orí ìkejì ẹsẹ̀ ìkarùn títí dé ìkejìlá. Kódà nígbà tí Jésù ń wo ẹnìkan sàn tán tí ó rí nínú tẹ́ḿpìlì lẹ́yìn ọjọ́ díẹ̀, ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni pé
má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tó burú ju èyí lọ má bàa tún ṣẹlẹ̀ sí ọ o. Ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìnlá. Olùfẹ́, tí o kò bá tí ì jẹ́wọ́ àti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, gba ẹ̀mí mímọ́ láàyè láti jẹ́ kí o mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o. Bẹ̀rẹ̀ sí í ṣe àgbéyẹ̀wò àwọn ìlànà Ọlọ́run fún ìgbé ayé mímọ́, kí o sì rí bí ẹ̀mí mímọ́ ṣe máa yí ayé rẹ padà ju gbogbo ìrètí rẹ lọ. Kókó àdúrà. Bàbá, ẹ ró mi lágbára o láti gbé ìgbé ayé mímọ́ lórúkọ Jésù. Bàbá, ẹ ró mi lágbára láti gbé ìgbé ayé mímọ́ ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀ o, ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá aya kó ní ó ka ọ̀run ṣíṣí ti èní nígbà tí a máa pàdé ní ọ̀la. Láyọ̀, ó dàbọ̀.